One Nigeria will say, "One Nigeria is a star." Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Bàbá àmì bàbá mi ti sọ̀rọ̀ wá para ọ̀tọ̀ bá para ọ̀tọ̀ bá para lọ́tọ̀ bá para ọ̀tọ̀ bá para olùkóso ìgbà. Olùkóso ìgbà. Olùkóso àti olùkóso àti kóso àti gbogbo ẹ̀ ọlọ́run tó gbogbo ẹ̀ lọ́dọ̀. Olùkóso gbogbo agbára àtàbára kóso àtàbára gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́run wà. Mo kí ọlọ́run tó lẹ́yìn mi lọ́dọ̀. Tó jẹ́ kí n tó lè padà wọ olùkóso láti wá sí ìgbà. Tí ọ̀jẹ̀ kó jẹ́ pé ìyá mi ló ṣe. Orí pé Yorùbá Buhari lọ́tọ́ akámọ́lé tó ní kí àwọn agbèrè parẹ́ sọ́jà àdá àwọn DSS kan akámọ́lé lórí tó mọ̀ sọ pé àní àìsẹ̀ Fúlàní lè mọ tẹ̀wá lójú mọ́lẹ̀ Fúlàní ò lè mọ yìn wá jẹ lórí ilẹ̀ bàbá wa lè mọ bá ọkọ̀ ọjẹ́ kẹ́ mọ́ tẹ káwọn bàbá wọn lóko má bàwọn ọ̀yà ọba ẹ̀ bẹ́ẹ̀. Ìgbòho lórí ẹsẹ̀ mi náà pé Fúlàní ò tó bẹ́ẹ̀ bí wọ́n lè fi fún padà lẹ́yìn tó dé pẹ̀lú agbára Ọlọ́run. Àwọn àfihàn agbára tí Ọlọ́run ní ó fi dá gbogbo ayé tó dá nǹkan ó fi dá àwọn àṣàṣì ìlú Ìgbòho tó wá ní kí bàbá mi ọ̀nà oníbodè jẹ́ ọba àgbòdo. Tí ó wù jú rárá. Àtẹlẹ́jọ́ ọmọ àti tí yóò mú. Ọ̀tá ilé ọ̀tá òde ti jọba Nàìjíríà nígbà tí Buhari ṣe lọ́wọ́ ìrònúgbà àwọn ẹgbẹ́ káwọn fẹ́ẹ́ yìí. Ọlọ́run tó ní gbogbo ọlọ́dọ̀. Wọ́n jẹ́ pé ayé ọ̀fun wọn pé ayé tí ó fò bá kú á ní àkókò Ọlọ́run ni. Tí àjẹ́ bá ń gbélé ayé, lájẹ́ bá kú á ní àbájẹ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n tó ń kú àjẹ́ ń kú. Kò sí ẹ̀dá bọ́lọ̀ láti òní. Gbogbo agbára láti ọwọ́ Ọlọ́run wà. Kò sí láti àfihàn kọ́lé tàbí ọ̀rọ̀ wà. Àtolówó àtolípò àtọmọ yẹn kú àtọmọ yẹn ti sẹ̀sẹ̀. Ó fún un náà. Tọ́ba tí wọ́n á ti yọ káàkùn bí abá ṣẹ̀ṣẹ̀ yàmì lọ́la mẹ́ta ọ̀bẹ̀rẹ̀ ọ̀la. Bí àsìkò yìí, mo ń fi orí bàbá wọn gbòdì ọ̀bẹ̀ ìgbòho náà. Mo fi ẹlẹ́dàá ayá mi tó kú. Mo fi bí Ọlọ́run. Mo fi ẹlẹ́dàá àbẹ̀bẹ̀. Bàbá bàtà ẹ̀ àbúrò yà mí òun ọdún ìfẹ́ yà mí. Mo fi ẹlẹ́dàá wọn. Mo fi bí Ọlọ́run. Tó ní ọgbà Yorùbá kó lóko ní àwọn. Buhari, Muhammadu Buhari, òun ni president Fúlàní gbogbo àgbáyé. Ó wá àbúrò ìjọba. Ó wá mú Fúlàní tí ń pààyàn. Ààrẹ bẹ̀rù yẹn àṣẹ lọ. Nígbà tí Buhari ṣèjọba, ó lóun fún ní amnesty. Nígbà tí adára yẹn, ó fẹ́ pa mí. Àwọn kẹlọ́ kẹlá pa, àwọn kẹlọ́ kẹlẹ́sẹ̀. Àwọn kẹlẹ́ ìfún rẹ̀, ó yá. Ìfún ìjà àdìsọ́ ọmọ aládùn. Àwọn kẹlẹ́ ìfún rẹ̀. Ìgbòho àti fún mi, wọ́n ń wo èmi àti ẹsẹ̀ mi, àtàkà mi fún owó lọ́dún ni. Èmi làwọn ń wò. Wọ́n wò lè bí. Tọ́ba fún mi inú ọkàn rẹ̀, tó sọ fún tí mò ń ṣe òdá. Inú ọkàn rẹ̀ ní ìsè, pẹ̀lú tí ń ṣẹlẹ̀, pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ rò pé àwọn Tinubu lọ́pàá àjọba jẹ́. Nígbà ló dé, Buhari Tinubu lọ́pàá àjọba jẹ́. Ọkọ̀ dùn mí fún àwọn ọmọ Yorùbá ni pé nígbà tí Buhari ṣèjọba, mo ń ké ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ẹjẹ́ agbára wọn lọ́pọ̀ Buhari ẹjẹ́ àpòlọpọ̀ kápọ́sọ́kápọ́sọ́ òmìnira Yorùbá yìí Buhari ò ní nǹkan tí ó ṣe fún wa ẹjẹ́ agbára wa lẹ̀ ẹjẹ́ agbára Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ mú àwọn kan ló tí ó jẹ ní wọn
káfí tẹ̀gẹ̀ kọ́ mẹ́ káfí tẹ̀gẹ̀ sí olówó ni mí ọlọ́lá ni mí olóṣèlú tó wọn fún yẹn tó wọn fún mi mo bí ọmọ tó pọ̀ mo ní ọmọ ní kájá mo ní dẹ́lì mo ní káàkiri tí o sí ojú mo fẹ́ lọ́wọ́ jọ́sìn fún mi tí ọba dẹ̀ sọ ọkùnrin ní mọ́ ọkùnrin ní mí fúlàní ẹjẹ́ fọwọ́sowọ́pọ̀ kàkàrà pẹ̀lú fúlàní ọ̀sẹ̀ tó dábìlì ohun èmi kélẹ̀ Yorùbá kánú kélẹ̀ Ìgbò wọ́n ní wọ́n parí wọ́n kàkàrà orí kánú tó lọ ó fi kánú sí àtìmọ́lì rẹ̀ Màlàmí ti ń fọ́ táǹgbà náà Màlàmí dàlẹ́nu ó ti tẹ́lẹ̀ àná Latif Fagbemi ó ti dàpọ̀ lọ́wọ́ Buhari ti ń lọ agbára ńgbà náà tí ń yẹbi ẹni bẹ́ẹ̀ kò ní kú lára Buhari yẹn dàlẹ́nu ó ti dà mọ̀lú nínú bàbá rẹ̀ dà ó ti padà fún mọ̀lú bàbá rẹ̀ Buhari ti fi Nàìjíríà ya owó náà wà lẹ́ni wọ́n ní ẹja pọ̀ lọ́pọ̀ ẹrú Fúlàní ẹja dádúró àwọn aláàbí ẹ̀kọ́ láti gbogbo nǹkan lọ́wọ́ àní ìgbà tẹ̀sẹ̀ àwọn Fúlàní wọ́n Nàìjíríà ò lè wọ́ Buhari wá gbé fọ́ọ̀gù ìjọba tó ti máa yé èdè ọwọ́ tó fún bàbá Tinubu lóṣù mẹ́fà méje kí ló ṣe ohun tó wá dùn fún àwọn Yorùbá ni pé àwọn àgbàgbà Yorùbá kan tó wá ní ìjà ṣe protest ebi ń gbà wá èyí à ń jẹ wá ṣe ẹrọ yìí kẹkẹ kọ́ bàtà fún mi láyé wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn ń dàkọ́ wọn ti gbogbo nǹkan tó wọ́n yìí mo ti lé gbogbo kúrò lórí ilẹ̀ wọn ń dàkọ́ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní mo lè ké èkó ní sọ́fẹ́ nípa wọn kí ló ní táwọn olè wọ́n sọ ọkọ̀ kárí wọn kó lórí ilẹ̀ bàbá káwọn bàbá wọn láì dáko wọn láì lọ bí tó káwọn òbí mi pa Fúlàní wọn dá oúnjẹ padà ní Naija Jẹba bridge tí ó rí bọ́ọ̀lù lórí ilẹ̀ mi àgbàdo ọ̀dọ́ bí ìgbà ní ọkà bàbá wọn ni abẹ́ gbẹ́dà ọkà lórí ilẹ̀ ní ilẹ̀ tó lọ́ra Fúlàní wọn ti wá halẹ̀ tàbá fi ẹ̀jẹ̀ bọ́ọ̀lù ẹ̀mí ọmọ nǹkan ọkọ̀ tó ṣẹ̀bọ̀ Fúlàní ó sì bọ́ sóko wọ́n yọ gbogbo ẹ̀gbẹ́ wa fún àlù ó ṣe àwọn bàbá fún àlù ẹ̀tọ́ bá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀nà àwọn ilé fọwọ́sowọ́pọ̀ kálé wọn kó lórí ilẹ̀ wa àwọn kò Tinubu àwọn Yorùbá ní ká fọwọ́sowọ́pọ̀ kálé Fúlàní kó lórí ilẹ̀ wa káwá ìwé àwọn bàbá wọn fọwọ́sowọ́pọ̀ lórí fọ́tọ́ ẹgbẹ́ wọn Fúlàní lẹ́fún àwọn náà lẹ́dọ̀ ní wọ́n dìde pẹ̀lú wọ́n tẹ̀ wọ́n fi àsìkò gbogbo àwọn ọ̀dọ́ ẹgbẹ́ fọwọ́sowọ́pọ̀ ọba mẹ́rin náà ti wá láì kòkóṣù ìbọn náà tún jẹ́ jẹ́nẹ́rà ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà àti àtìmọ́ ọdún ìjọba kankan nígbà táwọn ọmọ àwọn alágbèmí tó lé àwọn bàbá wọn sọ̀pọ̀ ti wá capital security tó dálẹ̀ fúnra wa ó ti mú security kan lẹ́sìn ọ̀sọ̀ àwọn kan nífẹ̀ẹ́ lọ́dọ̀ ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yẹn lọ́jọ́ ìwọ̀n ẹ̀sọ̀rọ̀ ayé nìkan lọ́jọ́ yìí akíkanjú ẹjọ́ ìfẹ́lẹ́dùn èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé tó kúnlẹ̀ àwọn ẹjọ́ bọ́ sínú bọ́ abẹ́rẹ́ látẹ̀kìtì ilé tó mo dé ìmọ̀ dẹ́ta ni. I'm Aare in local government. As in the security, at least I need to be 60,000. Àwọn kan máa wọ àwọn tó ti Fúlàní. Àwọn kan máa patrol ní títì láti lè dáàbò àwọn bàbá wa. Ẹ má jà bú wọn mọ́. Ẹ má bú àwọn ọba mọ́. Ẹ má bú tó ìmọ̀. Ẹ má bú àgàgà kankan mọ́. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ní àwọn tó ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa. Nítorí wọ́n ti bà á jẹ́ tẹ́lẹ̀. Nítorí wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ Buhari ti bà á jẹ́ kó tó lọ. Buhari mú àwọn Boko Haram. Àwọn x-men Fúlàní tó wáyé 5,000. Ọlọ́run fún wa ní amnesty. Ó wá kó wọn sínú sójà. Ó kó wọn sínú ọ̀pá. Ó kó wọn sínú DSS. Wọ́n bá ní Fúlàní nípa wọn lẹ́kìtì wọn lọ fún àwọn sójà tí Buhari fún ní amnesty. Àwọn kọ́kọ́ àlọ́ tó kọ́ amnesty. Wọ́n kó wọn wá sí wọ́n bá wọn dáàbò wa. Wọ́n tún bá wọn wá sùn bẹ́ẹ̀ ní. Bàbá mi ó sọ pé egungun ojú kábíyèsí bàbá mi. Egun lè wa lárúkú. Lọ́ba wọn lùlù fún olùsí mọ́ lùlù fún pé egungun ojú kẹ́ni ìkan ó dì déènì akọ ilẹ̀ yìí kọ́. Ọmọ kọ́. Àwọn ni wọ́n sọ wípé káwọn bàbá wọn mọ ọgbọ̀n láti mọ ilé wọn lọ sí pàdé kí Fúlàní ọ̀dà wọn lọ́nà akọ. Àwọn onídìí àti wọn ṣe protest pé ebi bàbá wọn ti ebi àwọn ni ká fọwọ́ sí ọ̀gbọ̀n àwọn olùkádé Fúlàní mo ti sọ ọ́ ti pẹ́ pé wọ́n Nàìjíríà ò lè wọ̀ tẹ́ bá ti wá ṣe tán tí ó bá ti yá igun tí o ti yọrọ ẹ̀ tèmi. Kò sí olóṣèlú ẹ̀dà gómìnà ni o sẹ́nitọ̀ ni o tàbí pírẹsidẹ́ǹtì kan bóyá kó tó dìbò tó dì lọ tàbí ìgbà tó dìbò tán tó bá gbé owó fún mi pé bóyá kí n bóun ṣe bóyá kí n lé bóun ṣe kàfé bóun dìbò ní o tàbí bóyá kankan káwọn sáré ọgbọ́n dání o tí ọba bọ́ta dúró dìbò lọ́pa. àwọn kan sọ nígbà pé bóyá òun sì ń bọ́ wọn ní ẹni wọn bọ́ta wọn sọ ìdúró ẹni kankan
ọ̀dà mi ló ń dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ owó ló sọ̀rọ̀ wá lọ́mọ pé àfẹ́fẹ́ dìbò ọwọ́ bá tọ́nu mo gbogbo wa ọwọ́ kó fún mi tọ́nu àbọ̀kó bẹ́ẹ̀ nìkan kọ́ gbé fún mi fún mi dìbò sọ̀rọ̀ bá bọ́ àkọ́sọ dúró dìbò náà pa. àwọn ọmọ Yorùbá ká fọwọ́sowọ́pọ̀ ká dìde síra wa ká gbìjà ara wa ẹ̀gbọ́n jà bú ọba ẹ̀gbọ́n jà kúkú lóye ẹ̀gbọ́n jà fẹ́ni kankan tó fún yẹn bàbá mi kábíyèsí pátápátá òkè bàbá mi olúgbọ́n bàbá dáadáa ó sojú mi ó tún sẹ́yìn rẹ̀ ẹ bá ṣe kábíyèsí olúgbọ́n bàbá olúgbọ́n bàbá dáadáa orí mi ìyẹn tó lọ àwọn olúgbọ́n yóò rí bàbá mi ẹ̀yìn lẹ́bí mi bàbá mi olúgbọ́n orí mi ó sì ń dàbò yọ olúgbọ́n ní kárakára olúgbọ́n ní dàbò lúwa ní tí wọ́n sọ̀kú ya rẹ̀ mo sí olúgbọ́n mi ó ní tí wọ́n bá wọ̀ fún amnesty àwọn ọba lẹ́yìn ọba fún amnesty lọ sí kú ya rẹ̀ tí ìjọba bá wọ̀ ṣe tán láti fún ọ ní amnesty lọ sí kú ya rẹ̀ èmi bàbá rẹ̀ olúgbọ́n ó fún ọ amnesty lọ sí kú ya rẹ̀ ẹni tí ọba mú ọ yóò mú wa pẹ̀lú rẹ̀ ọ wá pẹ̀lú yàrá pẹ̀lú mi àpẹẹrẹ adájọ́ ìbò wà lẹ̀ ọkùnrin ní pẹ̀lú mi ó ní bá àwọn láwọn ti ṣèpàdé lọ́kọ̀ọ́ fún mi á ní sì pé àwọn ọba tó ṣe kéde àwọn fún amnesty kọlọ sókú ya rẹ lọ́wọ́ olúwa bá rẹ lọ sókú ya rẹ àmọ́ pé tó bá wọlé gbogbo ọ̀dọ́ tẹ̀lé ọ ọlọ́run ní nìkan bí sọ fún ọba lọ sókú ya rẹ ìfẹ́ nìkan kan láìpẹ́ ìgbésẹ̀ wa kó pé ọba jẹ́ bàtà rẹ̀ gbọ́n mi nígbà sí àmì tẹ́lẹ̀ ló pa ní àtàwọn àbúrò mi. tó bẹ́ẹ̀ ikú òsì lójú láyé ikú òsì lójú láyé gbogbo yẹn ẹ̀ńtà mi ló ti ń pọ̀ lọ́nà mọ̀. bọ́ọ̀lù àwọn ibi kúrẹ́ rò ní bàbá mi sọ yín pé bẹ́ẹ̀ bá jagun lẹ́sẹ̀ nìkan tí àwọn jagun mọ́ lẹ́gbẹ́ lọ́wọ́ wọn tún ní àṣà yẹn wọ́n wá jagun lẹ́sẹ̀ nìkan bẹ́ẹ̀ wọ́n kò bẹ̀rẹ̀ ní òkè sọ wọ́n á sọ̀rọ̀ àǹtẹ̀ mẹ́ wọ́n wá ẹ̀sìn nìkan wọ́n kọ́kọ́ bẹ́ẹ̀ tà á sàn bàbá mi á ní wọ́n padà sí ẹ̀mọ́ ní ẹ̀ wọ́n ní pé ọ̀fẹ́ jagun gbé yìí ọba tà á sàn mẹ́tọ̀ tà á síbẹ̀ tó kú síbẹ̀ ọ̀fẹ́ jagun wọ́n sàgà wálé wọ́n kú jọ́ bẹ̀rẹ̀ wọ́n yà tó kú bẹ̀ ṣùgbọ́n tó èmi tí mo bí ọmọ ọlọ́run tó ní ọlọ́mọ ọjọ́ tí ń pọ̀ lọ́rùn mo ní bàbá dọ́dọ̀ ọlọ́run pé mẹ́wàá tó kó sọ́jà wọ́n mi lọ́wọ́ kábí mọ́ tọ́jọ́ kú mi ọ̀bá pé òun lè nípa ọlọ́run tó lè gbà tọ́jọ́ kú mi ọ̀bá pé ẹ̀ lè pa mí àní lórí ọ̀rọ̀ Yorùbá iṣẹ́ ẹ fi Yorùbá lọ́rùn lẹ̀ ní àní ẹ fi Yorùbá lọ́rùn lẹ̀ àwa Yorùbá ọ̀dà yìí láàmú nílẹ̀ bàbá yìí ẹ má dà wọn láàmú mọ́lẹ̀ bàbá wa ẹ mọ́ lọ nígbà tó wọ́n bá tiẹ̀ lọ ìjọba bìrìtì kọ́ tí wọ́n dà wá pọ̀ kábíyèsí ní abalẹ̀ lẹ́ni àní pẹ́sidẹ̀ntì sísí Nàìjíríà Yorùbá méjì pẹ̀lú àmẹ́ àkọ́kọ́ sẹ́jọ́ àti bàbá àti Ìgbò kan àwọn Fúlàní ní mẹ́tàlá sáwá sẹ́rú Fúlàní láyé ni Tinubu ti bẹ́ẹ̀ yìí wọ́n fẹ́ gbẹ́jọba fún ẹlẹ́dẹ̀ẹ́ ló gbé débẹ̀ tí mo mọ̀ tó lábẹ́ lónìí wọ́n ní wá kọ́ gbogbo dọ́là kọ́ gbogbo fúlùfù kí Tinubu wà mọ́lẹ́ níjọba sí ẹ̀sìn tọrọ wa ní wọ́n Nàìjíríà ẹgbẹ́ máa ti máa ń bọ̀ bá tẹ̀ lọ ẹgbẹ́ máa ń bọ̀ bá tẹ̀ lọ náà nígbà tá a pẹ̀lú àwọn oníwọ̀n Nàìjíríà tí Ìgbò bá ṣe fọ́dún mẹ́rin kí Fúlàní ó ṣe Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n pín wa mọ́ kan wọ́n ní Yorùbá Haúsá Ìgbò àwọn Fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ́ Haúsá wọ́n ti sọ wọ́n ní Fúlàní wọ́n ti pa gbogbo Haúsá wọ́n sọ àwọn ọmọdé ẹ̀mí àfúlàní wọ́n tó fẹ́ ṣe fún alẹ́ ìwọlé ohun tó ń dọ́gbọ́n nìyẹn ọ̀dẹ̀ lè ṣeéṣe bẹ́ẹ̀ kò lè ṣeéṣe bẹ́ẹ̀ so mo ti arrange àwọn security gbogbo protest ọ̀sẹ̀ kí Yorùbá kí àwọn ọmọ Yorùbá ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹ mọ́ bá wọn bùtù Tinubu gbogbo àwọn Yorùbá ní sẹ́tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹ mọ́ bùtù Tinubu ẹ mọ́ sùn ọba ẹ mọ́ bùtù òye ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa orílẹ̀-èdè wa Buhari lọ́sẹ̀ èmi ẹbí mi ò sì ní dájú tó fi jáde láyé àṣìkò òjijì yóò pa Buhari. gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀ àbẹ́rẹ́ kan tó fi ti yẹ Buhari dàmí láàmú Ọlọ́run dà Buhari láàmú torí bá máa ń jà fún àwọn bàbá mi Buhari dàmí láàmú Ọlọ́run dà Buhari láàmú. Buhari dàmí láàmú ọ̀pá ẹ̀gbọ́n mi ọ̀pá ọ̀rẹ́ mi ọlọ́pàá yà mí olóńgbò yà mí Buhari yóò kúkú Fúlàní ni Buhari àwọn ọmọ Yorùbá ní ká dára wa tábà ti dára wa débi náà lọ ó ń da bàbá Tinubu náà mú ni bàbá kà ń fẹ́ ìlú ọmọ tó ti fún bàbá ní kà ń mú ní mú tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ tún rẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá tó fún ní èyí àwọn ọmọ Yorùbá àbábù àbáwọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sẹ́kẹ́ ní kí Fúlàní wọn lọ́nà ẹ̀dí wọn lọ kí Yorùbá dẹ́ dúró gbogbo Fúlàní ti ń ba ọkọ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti ṣe lọ a máa dá security rẹ̀ mo ti tẹ̀sán àwọn ọ̀gá ìfẹ́ lódùn ọmọ Yorùbá àwọn ọ̀gá akíkanjú gbogbo ẹ̀yàn ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ́ lọ́jọ́ ìmọ̀
mo nígbàgbọ́ pé pẹ̀lú ògbọ́n Ọlọ́run àwọn bàbá wa máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa ti bẹ́lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí ló ṣe Mákindé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àṣeyẹ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúmọ ọba orílẹ̀ kéńdà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ọmọ dàpọ̀ yẹn sí mi létí ẹ̀yẹ mọ̀ dàpọ̀ tani sọ̀rọ̀ sí mi létí ọmọ sọ̀rọ̀ sí mi létí ẹni tí ọba ti sọ̀rọ̀ mi létí ẹ̀ nítorí mọ́kẹ́ni tó ti fi ní ó kí ọ̀nà níbo ni ọ̀fi gbogbo orílẹ̀ ègbò olúmọ̀ ọba tó ń lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúmọ̀kè sọba kékeré ẹ̀tọ́ bá kọ́ ilé nípọ̀lé mo kí orílẹ̀ kẹta wọn pe gbogbo mítì àwọn ọlọ́ba lọ́dún àwọn Buhari orílẹ̀ kẹta ní ẹ̀pẹ̀ ní sí mítì ẹ̀ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹ̀fẹ́ pa ó ní mítì kí lè bá pa àwọn ọba sí mítì ẹ̀fẹ́ pa ọmọ wa sí ń jà fún wa ẹ̀ wá pè wá sí mítì ẹ̀ lọ túlẹ̀ ní ẹ̀fẹ́ pa sọ̀rọ̀ ọba orílẹ̀ kẹta nìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá Bariga bàbá ọba Bariga bàbá ọba Bariga ó ní ẹfi Sunday lórí èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lèmi ń tẹ̀lé òpè bàmọ́ ó sọ̀rọ̀ lórí fọ́tọ́ mi ẹ̀ mẹ́pà tó pé ọba mẹ́lẹ̀ ló lè ṣe wẹ̀ àwọn bá akẹ́kọ̀ọ́ ẹgbàá náà tó lè sọ̀rọ̀ sí Buhari wọ́n sápá wọn ni Tinubu wá débẹ̀ wá mú Tinubu àwọn ọba Yorùbá tó mú Tinubu wọ́n lè fi ń pa wọn ebi ní ń pa ọmọ mọ́nàmọ́ná mo kí gbogbo àwọn bàbá Yorùbá ọlọ́run kí gbogbo àwọn gómìnà wa torí pé ẹni tó bá dúró tì mí ìpínlẹ̀ ọ̀pá tó tún wọlé ẹ mọ̀ pé gómìnà kankan tí wà ní wọ́n ń ṣe kí wọ́n sọ pé yẹn ṣe wà ní wọ́n ń ṣe wọn náà mọ̀ pé Fúlàní fi àjẹ wá ẹ mọ̀ pé Tinubu ọ̀sẹ̀ nǹkan kan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí tó dáta ń ṣe ìjọba ṣe báwọn bàbá Yorùbá kan ọkùnrin àwọn bọ́ta wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan tí wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi wọlé sórí nǹkan bàbá dáadáa ni ó sì dàgbà tó ọlágbára tó ní gbogbo àgbáyé ó wà lọ́wọ́ kòtò ó sì fi mí ó sì lóun mi lẹ́yìn mi ta ló lè ṣe wẹ́ẹ̀ ẹ̀mí bàbá yóò kú dáadáa èyí tẹ̀lé rọ wọ́n Nàìjíríà ò lè ṣe kíni ó lè wọ́ Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa wọ́n ìsara wọn wọ́n bá ṣe ra wa lọ́kàn abá ti ṣe ra wa lọ́kàn kádà security lẹ̀ gọ́fúnà Ògùn state Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní kọ́ ọmọ Ògùn state nígbà yẹn gómìnà Ògùn state wá sọ̀rọ̀ sínú pépà ìlú bá ń bẹ tó bá gbọ́ kí ní ẹ̀ ń gbà yẹn ọlọ́run wá yẹ̀bí Sunday Igboho fara lọ́wọ́ mo wá lọ́bẹ̀ ọlọ́kọ̀ọ́jú ọ̀fà níbẹ̀ Buhari ọkọ̀ fún gómìnà ẹni pé ọbẹ̀ gbajà máa yẹn ní kílẹ̀ fẹ́ wọ́n ṣe nígbà tí wọ́n bá àwọn kékeré ẹ̀ sọ òun dẹ̀ tó máa lẹ́nu Sunday Igboho wá gbìyànjú òun Sunday Igboho rẹ̀ wá bẹ̀ kọ́ dẹ́sẹ̀ kankan ọkọ̀ pariwo ó dẹ̀sẹ̀ protest fún àlẹ́ sálọ kílẹ̀ fẹ́ kọ́ ọmọ àrọ̀ mọ̀ tó bá yẹn ní Sunday Igboho fàyẹ̀nà òní bàjẹ́ fún dàpọ̀ abẹ́rẹ́ ọlọ́run ní pàtì ẹ̀jẹ̀ láíláí ọlọ́run ní pàtì dàpọ̀ abẹ́rẹ́ jẹ́ òní pàtì Ṣèyí Mákindé jẹ́ òní pàtì ọdún bàṣẹ jẹ́ àṣẹ káwọn tó lọ kulẹ̀ lọ́wọ́ wọ́n kí bàbá mi bá ìjà kékeré bàbá dáadáa bàbá mi àgbàdo ìbànjọ bàbá àti mímu wọn ni wọn dún sí nǹkan tí ó ṣẹlẹ̀ ó sì ń dún wọn sì ń gbàdúrà mi so àwọn Yorùbá ẹja ṣe ra wa lọ́kàn o iye tó ń lọ Fúlàní ọ̀fẹ́rẹ́ wa bàbá Tinubu ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan ọ̀fẹ́rẹ́ rẹ̀ wọ́n kẹ́ ń dàjọ́ bẹ́ẹ̀ tó palẹ̀ kó dọ́là mọ́ wọ́n ti gbọ́ fún àwọn tó ń ṣe kúrú jẹ́ pé tó bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kéde o. wà níbí. wọ́n wọ ẹ bá freestyle jẹ́ kí wọ́n mọ àwọn tó wà wájú wa akẹ́wò bá àwọn obìnrin lásán ló wà wájú wa ẹgbẹ́ òsòkè. Àwọn èèyàn rò pé bí obìnrin lásán ló wà wájú wa ẹ jẹ́ kí wọ́n mọ àwọn tó wà wájú wa. lọ́kọ̀ ọjà akí gbogbo wọn èyí jẹ́ ọjọ́ tí a ṣe ayẹyẹ òkú ìgẹ̀ ìfún màmá wa màmá ìyá Yorùbá ìyá gbogbo Yorùbá Oosa òkú wọn là ń ṣe lẹ́nìí àwọn ẹ̀sẹ̀ parí make busy àwọn tá a dúró náà wọ́n sì àwọn ní Igboho Iron Ladies gbogbo wa bá ṣe wà yìí àti ìbá ṣìpọ̀ jù báyìí lọ o Igboho Iron Ladies nọ́mbà 2 wà fún ọmọ àrólé tí wọn. bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ yìí Once again, quick media. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.